k'Ẹlẹ́dùmarè kó bá wa dá gbogbo àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá kóòtù òjìrè, k'Ẹlẹ́dùmarè bá wa dá wọn sí o. àṣé pé àwọn àgbàlagbà wọn kàn fọwọ́ wọ́nú, wọn kàn ń wòye ni, wọn kàn fọwọ́ lẹ́rán ń wòye ni. àṣé pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wọn nínú pẹ̀lú gbogbo nǹkan tó ń jẹyọ jáde látọ̀dọ̀ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́, ọba Ọ̀wáadé, ìyànba Abímbọ́lá Akeem Ọ̀wáadé. àṣé pé wọ́n kàn ń wòran ni. gbogbo fọ́nrán fídíò tí à ń ṣe, tí à ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn kan jáde, àṣé pé gbogbo ẹ̀ ni wọ́n wò. àwọn tí wọ́n mọ̀ tán, tí wọ́n bí lásìkò ìgbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀, tó ṣojú wọn, tí ò ṣẹ̀yìn wọn, tí wọ́n dẹ̀ sì ń bẹ láyé, wọ́n wà lórí òkè ìpẹ́. kí ló dé tí mò ń sọ eléyìí? fọ́nrán fídíò tí mo ṣe ní èní yìí, kódà inú ọ́fíìsì mo ṣì wà, tí bàbá kan tí wọ́n pè mí, tí wọ́n sọ wípé bọ́dún yìí ó bá jálẹ̀ lọ́dún yìí làwọn pé àádọ́rin ọdún 70 years. béèyàn bá pé 70 years kì í ṣe kèrémí o, kì í ṣọmọdé, àti bímọ, àti rí ọmọ ẹ̀. níbẹ̀ ni wọ́n ti gbọ́ gbogbo àwọn àlàkálẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfiwé tí a sọ lórí ìgbésẹ̀ eléyìí tí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fẹ́ gbé láti lè wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ilé ẹjọ́. mo máa play fọ́nrán fídíò nítorí mo dìídì béèrè lọ́wọ́ bàbá yìí wípé ó ti sọ̀rọ̀ gan-an síwájú kí n tó béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ mo ní àǹfààní láti ṣe àkàálẹ̀ ohun tí wọ́n sọ yìí, wípé ṣé ń ṣàkálẹ̀ rẹ̀, nítorí pé mi ò gbọ́dọ̀ ṣàkálẹ̀ lẹ́yìn wọn láì sọ fún wọn. ó ní why not? nítorí pé à ń kọ́gbọ́n ni, à ń fi ìmọ̀ kún ìmọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó tẹ̀ tún yàtọ̀ tí mo gbọ́ lẹ́nu wọn, òun ni wípé wọ́n nítorí ìjà Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìṣà ni wọ́n ṣe pín Ọ̀yọ́ sọ́tọ̀, Ọ̀ṣun sọ́tọ̀. àwọn náà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí, ọba Lámídì Adéyẹmí kẹta, àwọn gangan ni wọ́n dá ìjà yìí lẹ̀, tí wọ́n kó àwọn èèyàn sòdí láti ìgbà tí wọ́n ti dìtẹ̀ yìí, tí Ọ̀ọ̀nìrìṣà tó ti fi wọ́n lẹ̀, tó ti kú òun bẹ̀, ni wọ́n sọ pé ayé ìjọba ológun gbà náà wọ́n ní Babangida, nítorí pé wọ́n ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn kó tó di pé ìgbà tí mo rí pé ọ̀rọ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa wọra, ni mo béèrè lọ́wọ́ wọn pé ẹ jọ̀ọ́ ṣé mo lè ṣàkálẹ̀ rẹ̀ fún àwọn ènìyàn, nítorí ọ̀rọ̀ lẹ́nu àwọn àgbàlagbà báyìí fìdí òtítọ́ múlẹ̀ ni. nítorí wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n fẹ́ rotation, wọ́n dìtẹ̀ Ọ̀ọ̀nìrìṣà. àwọn tí wọ́n wà níjọba wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n mọ̀ pé Ọ̀ọ̀nìrìṣà ló jẹ́ kó wà ní permanent seat yẹn. ṣùgbọ́n k'Àlàáfín ó bá jọba ó dáa. ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀dá wà ńgbà náà, ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀já ṣèdásílẹ̀ yín. tí Ọ̀ọ̀nìrìṣà sì lọ ń jẹ permanent chairman ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ wá wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá tí wọ́n pè, mo máa play fọ́nrán fídíò yẹn fún yín. àsìkò tí wọ́n kódà nẹ́tíwọ̀kì gbé hánu, wọ́n fẹ́ pè wọ́n padà, kí n tó pè wọ́n padà wọ́n ti pè mí padà. a ní àwọn àgbàlagbà kan nílẹ̀ Yorùbá, a ní àwọn aṣáájú kan ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwọn náà ń fẹ́ ìrẹ́pọ̀, àwọn náà ń fẹ́ ìdàgbàsókè. wọ́n ṣe àpèjúwe, òkè wọ́n kọ́kọ́ sọ, wọ́n béèrè lọ́wọ́ mi pé Aláàfin àná, Ọ̀ọ̀nìrìṣà àná, àwọn méjèèjì báwo ni wọ́n ṣe ń ṣe síra wọn, tí gbogbo ẹ̀ sì ti mọ̀ wípé ata àtọjú ni wọ́n lè gbé ojú de iwájú ara wọn. ẹ̀yin náà ẹ gbọ́ lẹ́nu bàbá yìí, ṣùgbọ́n wọ́n wá fi Ọ̀ọ̀nìrìṣà sí i, wọ́n fi ṣe àpẹẹrẹ wípé ní kété kò tí oṣù méjì tí bàbá gorí àléfà, wọ́n tẹkọ̀ létí lọ sáàfin láti lè lọ bu ọlá, nítorí àgbàlagbà ẹni ọ̀wọ̀ ni wọ́n wò wípé àwọn jẹ́ Ọ̀ọ̀nìrìṣà,
àgbàlagbà ni Aláàfin Ọ̀yọ́ jẹ́ sí wọn gbà náà, àwọn dẹ̀ fẹ́ àlàáfíà náà. Ó pẹ̀lú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ọ̀rọ̀ bí Aláàfin Ọ̀yọ́ ṣe nawọ́ sí Olúbàdàn. Bí wọ́n bá tẹ̀ wá sọ àwọn ọ̀tọ̀ kan, inú àwọn èmi tẹ̀ nírò pé bóyá àwọn ọ̀dọ́ nítorí à ń gbàdúrà pé ọjọ́ ọ̀la ti wà. Àwọn ọ̀dọ́, àwọn ọmọ táwa bí yìí, ọjọ́ ọ̀la wọn, not knowing wípé àwọn bàbá yìí gan gbogbo àwọn ọ̀rọ̀ yìí jáwọ́ jásẹ̀ nínú wọn. Gbogbo àwọn àgbàlagbà ilẹ̀ kóòtù òjíire ilẹ̀ Yorùbá pátápátá ní ò dùn mọ́ nínú pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Mo dẹ̀ ti sọ wípé the only remedy tó wà òun náà ni àwọn àgbàlagbà tí ń bẹ nílùú Ọ̀yọ́. Ohun tá a bá fún sínú fèrè ní fèrè ó fún síta. Ṣùgbọ́n o, fèrè máa ń fine tune ẹ̀ kó lè dùn létí aráyé. Tá a bá fún sínú fèrè, fèrè lè fún nítorí bàbá ṣe tẹ̀ ẹ́. Ó túmọ̀ sí pé fèrè náà tún ara rẹ̀ ṣe. Mo fẹ́ kẹ́ ẹ jókòó, ẹ jọ̀ọ́ nítorí ẹ bá mi wo fọ́nrán fídíò yìí, ẹ bá mi wò ó látòkè, ẹ bá mi wò ó délẹ̀ nítorí Ọlọ́run. Ẹ má sì gbàgbé subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fèròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Kódà bàbá yìí tún sọ lórí wípé kí ká tún sọ lórí ọ̀rọ̀ ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nítorí pé kì í sọ̀rọ̀ sí ni ọ̀rọ̀ ọjọ́ ọ̀la ni, nígbà tí àwọn aṣáájú ìlú àti aṣáájú ẹ̀sìn tí yánpọnyánrin bá ti ń ṣẹlẹ̀ láàrin wọn tí wọn ọ̀dẹ̀ tí ìyanjú ẹ̀ títí dì sí yìí. Ẹ̀yin náà á gbọ́rọ̀ lẹ́nu wọn. Ànírú àwọn àgbàlagbà tá a fẹ́ rèé, ànírú àwọn àgbàlagbà tá a ń gbàdúrà fún rèé nílẹ̀ Yorùbá. Àwọn náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń ṣe tí à ń gbé ìròyìn jáde lórí ìkànnì lóríṣiríṣi, pàápàá jùlọ lórí ìkànnì tí wáyé fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ni. Ṣẹ́rí, tí ìmọ̀ ò bá ṣọ̀kan, we can never achieve anything. A lè achieve nǹkan kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Oníkálukú máa kọ̀ máa ṣe kókó jambele, kálukú lómi ṣe tiẹ̀ ni. Náà wọ́n accept pé kí rotation máa wáyé. Aláàfin Ọ̀yọ́ ń jà wípé kí rotation máa wáyé. Aláàfin Ọ̀yọ́ àná dẹ̀ ni ó jà fún rotation, dọ́kúmẹ́ǹtì wà ńlẹ̀. Nígbà tí àwọn ọba, kódà wọ́n sọ pé àwọn ọba tí wọ́n jọ tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Aláàfin tó dìtẹ̀ Ọ̀nìrìṣà yẹn, ọdún kọ̀ọ̀kan ni wọ́n tún lò. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àtàgbà àtọmọdé ni wọ́n ń rawọ́ bẹ̀bẹ̀ sí kábíyèsí ọba Bímbọ́lá Akeem Ọ̀wáadé Ẹlẹ́wẹ̀tù wà. Ikú bàbá yèyé rawọ́ bẹ̀bẹ̀ sí wọn wípé yẹ́sà, ayé sì wà sà, ayé sì wà láti ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan. Tí náà mi ò lérò pé kábíyèsí tẹ ààfin Ilé-Ifẹ̀ o. Kò sọ́gbọ́n tí kábíyèsí bá ti ṣe continue láti máa ṣe báyìí, people will still continue láti máa gbé Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kí la fi ń pọba lọ́ba? Àpọ́nlé ni. Ẹ̀yin àgbàlẹ́sìn ní bù fún mi ń bù fún ẹ la kìí ké lódò. Eléèbó náà sọ respect is reciprocal. Ẹ jẹ́ ń fi ilẹ̀ lọ ẹ wò ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, ẹ ṣáà farabalẹ̀ gbọ́ nítorí pé mo sáré ti máìkì bọ kí n sọ̀rọ̀ kó lè clear dáadáa. Òun ni ẹ bá ń gbìyànjú kẹ́ bá ń gbọ́ látòkè délẹ̀. Ẹ má sì gbàgbé ẹ like, ẹ comment, ẹ̀yin náà ẹ fi èròǹgbà yín ẹ fi ṣọwọ́. Àwọn èèyàn ń pè wá, ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Èèyàn kan, bàbá kan pè mí lọ́jọ́ Monday. Ẹ má bínú, wọ́n sọ pé mo máa pè yín padà ní ọjọ́ Tuesday nítorí pé ẹ sọ pé ní àsìkò tí n bá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọmọ Ọ̀yọ́, ìyún ọmọ Kẹ́hìndé Ṣọlá tí a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò, torí mo sọ pé tó bá di Tuesday máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kejì pẹ̀lú wọn. Ẹni kí n pè yín, ṣùgbọ́n
mi ò lè gẹ́ẹ̀tì nọ́mbà yín mọ́ nítorí àwọn tó ti pè wá wọlé pọ̀. Bàbá yẹn ọmọ Ọ̀yọ́ ni wọ́n, kódà wọ́n sọ wípé ìran ọmọ ìdílé ọba ni wọ́n. Tínú wọn náà dùn sí ẹ lọ wo fọ́nrán fídíò yẹn, lọ wo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, ẹ gbọ́ látẹnu bàbá àgbàlagbà yìí. Ó yá. Aláàfin fún rẹ̀ lọ́tàkó ló tó wá ń dùn yẹn nígbà náà ni pé lóòótọ́ akérésùgbà wa náà máa tó ń lọ. Sẹ́mi pé ara ayé social media bẹ́ẹ̀ tàbí ìkankan kò sí ṣùgbọ́n a súnmọ́ àwọn tó ń gbé ka ìròyìn Yorùbá tá à ń gbọ́ dáadáa tá a dẹ̀ ń kà á tá a rà fúnra wa tá à ń kà á. Láti ìgbà náà gbogbo àwọn tí wọ́n sọ̀pọ́ọ̀tì ìdá yẹn débi pé wọ́n wà yẹn wọ́n pin lọ́tọ̀ọ̀tọ̀ tí Ọọ̀ni dúró sọ́tọ̀ tAláàfin dúró sọ́tọ̀ tí wọ́n wà lẹ́yìn Aláàfin pé kí wọ́n máa rotate kò sí ẹ̀ tó sí lẹ́ẹ̀mejì. Ẹ̀ẹ̀kan òun náà ní Àsánìkẹ́ lọ́lẹ̀ tí kú báyìí kò sí òun náà lọ lẹ́nu òun náà ní bàbá ẹ̀ ti gbẹ́sẹ̀ ìwọ̀n pátápátá tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n lọ tí wọ́n bọ̀ àgàgà ńgbà yìí bí wá láyé olóṣèlú yìí ẹ̀rẹ̀ wọ́n pẹ́ lẹ́nu ga láyé nígbà olóṣèlú kò tiẹ̀ sẹ́ tó lè máa tó yẹn wò mọ́ tọ́mọ Ọ̀yọ́ kan tàbí ìkankan tàbí ó máa bàdé tàbí ó máa Yorùbá kan tí ọba máa tẹ̀kọ́ máa pàtà ọ̀rọ̀ kan tí ò sí. Rotate wọ́n gbọ́dọ̀ máa rotate ẹ̀ ní bí wọ́n ṣe sọ yẹn kì í ṣe wípé tí Mákindé ṣe kò máa tó ṣe o tùtù pé kò máa tó ṣe o ọba nínú tàbẹ́ẹ̀ ni ọgbàgbé pé kíní kẹ. ẹ ṣeun, ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan, ẹ sọ wípé pínpín tí wọ́n pín ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ọ̀yọ́ sọ́tọ̀ wípé ọ̀rọ̀ ọba yìí náà ló jẹ́ kí wọ́n pín sọ́tọ̀. Hello. Lọ́wọ́ yín yẹn gan ni nẹ́tíwọ̀kì ẹ̀ hàn gẹ̀, mo dẹ̀ ń try láti pè yín gan padà, so nẹ́tíwọ̀kì ẹ̀ ló hàn gẹ̀. Ṣé kí n láǹdì náà tí mo sọ? Mò ń gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ sà, mo wà pẹ̀lú ìsà. Ẹ wo ìgbà tí àwọn ọba àgbààgbà méjèèjì wà láyé Ọọ̀ni àti Aláàfin. Ìyẹn Ọọ̀ni Síjú-Adé àti Lámídì. Ẹ ṣe ìdá méjèèjì wọ́n gbọ́dọ̀ gbáwájú alẹ́ ara wọn kọjá nígbà náà. Ata àtọ́jú ni wọ́n sà. Tí wọ́n gbọ́dọ̀ sọ̀rí ara wọn rárá. Ó tẹ́tẹ́ bá ti rí Aláàfin ẹ̀ lè rí Ọọ̀ni ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ bá ti rí Ọọ̀ni ẹ̀ lè rí Aláàfin ńbẹ̀. Ẹ wo ìgbà tí Ọọ̀ni eléyìí dé. Wọ́n á gbọ́ pé oṣù méjì láàfin tó fi lọ kàn sí Aláàfin Ọ̀yọ́. Àbí mo parọ́ ni. Bẹ́ẹ̀ni rárá kò sí rọ́ńbẹ̀ agbérò yẹn sà. Gẹ́gẹ́ bíi pé ẹ̀wọ̀n mọ̀ yẹn bó ṣe gáàdì àti bó ṣe responsible tó. Àwọn èèyàn kan wà ní ààfin ní Ifẹ̀ tí wọ́n máa gbọ́n ní má lọ ṣe kìnìkan kẹ́lẹ́ ọgbọ́dọ̀. Èso ti yín sì. Ó wò pé ayé ti lajú. Bí gbogbo ló ṣe dáadáa lọ síwájú ló mọ̀kùnrin ló ṣe gbéra. Torí ọmọ pé bàbá ni bàbá ọmọ jẹ́ lọ́jọ́kọjọ́ ló fi lọ. Tí ọba lọ kò sẹ́ni tí ó mú sí. Bẹ́ẹ̀ni. Gbogbo mẹ́nìtì tí Aláàfin ṣe lẹ́yìn àwọn èèyàn ló ń gún ní kẹsẹ́. Wọ́n lè fẹ́ kó bá ní. Tọ́ba tí ní bá bàjẹ́ tàbí onídìí ní ọ̀dà. Gbogbo wọn ò ní pẹ́ bá dá sí. So ibo mélòó gan nu àwọn olóyè mi àánú àwọn tí wọ́n ń pètè orí burúkú wo ní ọba débẹ̀. Ọ̀sẹ̀ ọba débẹ̀ ìjọba ní agbára tí ó kì í ṣe díẹ̀. Tí wọ́n bá gbọ́ pé ìjọba kẹ́kọ̀ọ́ lórí oyè lẹ́nìí. Gbogbo àwọn tó wà ń bẹ̀ láàrin oṣù méjì sí mẹ́ta wọ́n tó lè torí ara wọn. Bẹ́ẹ̀ni. Ọ̀pẹ́ tó wà ní tẹ́lẹ̀ tí ẹgbẹ́ kan mọ́ sínú ẹgbẹ́ kejì tó ń dẹ̀. Bẹ́ẹ̀ni bọ́rọ̀ òṣèlú ṣe rí nìyẹn. Bọ́rọ̀ òṣèlú ṣe rí nìyẹn. Tí wọ́n lè gbọ́ orí fóònù wọn ti ìbéèrè wọn ti mú fóònù báyìí pé bá mi pè lágbájá ìmọ̀ ìyá. Ọkẹ́ wọ́n fẹ́ ṣẹlẹ̀ níbi báyìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. Wọ́n á lè sọ pé tí ọba sọ́ra Ọlọ́run ṣe Kánádà ló ti wá Ọlọ́run mọ̀jẹ̀ wọn lè padà. Ẹ lọ kọ́. Kódà ọ ní Aláàfin Ọ̀yọ́ wọ́n ti fẹ́ approach kóòtù báyìí. Sórí kóòtù tó ń lọ yẹn. Mo rí tẹ́ ń bá sọ pé kọ́ máa lọ tọ́ bá wù. Ó ti fẹ́ lọ́tọ́jọ́ mẹ́ta oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbọ́ ni. Èèyàn máa bá jọba ṣẹjọ́ ni. Ètò ń bẹ nínú ọ̀dọ̀ tó ń bẹ nínú tó ń bẹ nílẹ̀ níwọ̀n yẹn gùn lé ó dẹ̀ sọ.
nígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá fọwọ́ wo Ọlọ́run nípa làákàyè ó sọ̀rọ̀ nípa láìkílẹ̀ ìkànnì ìwé tí wọ́n kíni ẹ̀ tó ní nígbà tí owó dé lọ́yọ̀ọ́ ńgbà tó nǹkan ṣẹ̀ṣẹ̀ jọba ọgbà bí gbogbo àwọn èèyàn tó tako. bẹ́ẹ̀ni tí ẹ tó bí bá gan ọ̀dà bíi pé màá yẹ wá láti lóyún ìwé bẹ́ẹ̀ni ìfà báyìí ní báyìí dẹ̀ sọ. Mákindé dẹ̀ ta ó lè dúró tì. ó dúró tì í bẹ́ẹ̀ni. lọ́jọ́ tó fún Wádé ní sábìkẹ́ tó ń bi léèrè tó ń bá rírí òun ló dúró yìí kò sọ ní gbangba ìyàwó pé òun ò rírí rárá. bẹ́ẹ̀ni ẹni yẹn náà ló tún wá fẹ́ gbé lọ sí kóòtù. ẹ kó gbé lọ ọ̀gá mi ẹ̀bí lewúrẹ́ jẹ́ bọ̀ ní sèrè. kábíyèsí Olódùmarè. ẹ̀bí lewúrẹ́ jẹ́ bọ̀ ní sèrè. nígbà tí ọba gbé lọ bí ọ̀rọ̀ ti àwọn olóṣèlú tí máa lọ bó ti ń lọ ẹ̀ àmọ́ ọmọ pé Mákindé náà ò ní dúró lórí ipò lọ́wọ́ yẹn yóò fẹ́ tẹ̀síwájú. tẹ̀síwájú bẹ́ẹ̀ni. wọ́n lọ ń bá ẹsẹ̀ tó gbà fún láàrin 2, 3, 4, 5, 10 years now. ó tún lè bọ́ sí power mi jòjú yẹn lọ. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ mọ̀ pé ìwé ò kì í sọnù fáìlì ò kì í sọnù. àkọọ́lẹ̀ wà. àkọọ́lẹ̀ ò kì í sọnù. àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ inú ọmọ Ọ̀yọ́ ní àwọn ìjàdá láàfin dàgbà náà tó fi agídí tó fi ipò ọ̀nà tó ní agbára tó ní nílùú tó fi everybody. Easy òun ló ń tì ló fẹ́ rò pé ó ṣiṣẹ́ ńgbà náà yóò ṣiṣẹ́ sí. yẹ́sà gẹ́gẹ́ bí oyè ẹ̀yin àgbà àwọn nǹkan tá a gbọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn Aláàfin Ọ̀yọ́ ni wọ́n fi ipò àti agbára wọn gbà kì í ṣe wípé ipò kì í ṣe pé ìtẹ́ Aláàfin ó wà entitled to many things. ọlọ́run nìyẹn ó ní ló fi gbà kì í ṣe pé bóyá dandan àgbà àti pé ó gbàgbọ́ nínú gbogbo ọba ìbò Aláàfin ọwọ́ tó ní mọ̀ pé yẹ̀wò rẹ̀. bẹ́ẹ̀ni. nínú àwọn àtàtà gbọ́ kọjá bẹ́ẹ̀ tí Aláàfin lọ níjọ́ ní àná tí Aláàfin bá lọ bí ẹ bá sọ pé ẹgbẹ́ ìgùtọ̀ wà lẹ́yìn o ìṣù lọ́wọ́ àbẹ́ o tó bá na ọ̀pẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá dé sílé ìṣù bọ́ àgbàdo bí o tẹ́ bá tu àgbàdo yẹn lẹ́bàá. bẹ́ẹ̀ni kábíyèsí. tẹ́ bá tu ìlú yẹn àgbàdo lẹ́bàá ẹnìkan mú ọmọ Ọ̀yọ́ fi pẹ̀sẹ̀ pé ọwọ́ adé ti bà kẹ́jẹ́ ó ju àwọn Aláàfin àná. ayé ti ládùúgbò bẹ́ẹ̀ lọ bọ́sibẹ̀ lọ kàdé pé ó tẹ́tẹ̀ yóò sì máa lọ nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run. àmì àṣedùmarè ẹ ṣé púpọ̀ bàbá mi Ọlọ́run ó pọ́n yín lé láṣedùmarè. jẹ́ kí àárín wọn dàrú tí ọba yára ìsìn tí ìrẹ́pọ̀ bá ń kúrò láàrin ara wọn kódà wọ́n tún ní ìgbìmọ̀ míì tó ṣe pé gbogbo àwọn lọ́balọ́ba Yorùbá wọ́n tún ní àsìkò tí wọ́n máa ṣèpàdé. tó máa pa gbogbo wọn pa wọ́n. Ọ̀ṣun Ọ̀yọ́ Ògùn Oǹdó kankan tí wọ́n tún máa jókòó lọ́tọ̀ gbogbo owó tó bá ṣe àsìkò tílẹ̀ Yorùbá ìṣèlú bá ṣe ń rí. bẹ́ẹ̀ni. wọ́n tún wá dìde Ògùn sí ọmọ ọdún mélòó ní. kódà wọn ìpè ọdún kan lórí àpèrè. lójú níta àwọn ibi tẹ̀sí bá Nàìjíríà lọ ìsọ̀nà kékeré ọ̀nà sí jìgá. tó kó ṣe bẹ̀dọ̀ owó lè kó adébi tọ́ dá o ọ̀dọ́ Yorùbá mọ̀ pé dandan either you like it or not we have to go. káàkó padà tuntun wájọ kan fún àwọn ọmọ tá a bá fi sílẹ̀ ẹ jẹ́ ká kọ ìtàn rere sílẹ̀ fún wa ẹnì kò kí jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ náà nígbà tí pápá yẹn bọ́ sówó Aláàfin náà náà ya dídé lẹ́ni tí ò jẹ́ kí lómi wá débẹ̀ mà tó rí bẹ́ẹ̀ lọ́yẹ̀ kó rí bẹ́ẹ̀ ni. sọ ìkórè àdìgbògbò àwọn tí a jọ ń dùn já wà lẹ́yìn ẹ̀ láti àtàkì ọ̀nà nígbà náà gbogbo wọn ẹgbẹ́ kó wọ́n má kí kò jẹ́ wà fẹ́ẹ́ kọ̀ọ̀kan sí nígbà láti gbàdá. ọ̀gá mi ikú ni sálàáfíà ọ̀rẹ́ orí mi dá. àmín ẹ ṣé bàbá mi ẹ ṣeun púpọ̀ Ọlọ́run pọ̀ yín lé. ẹ ṣeun ẹ ṣeun àgbáyé túbọ̀ dálẹ̀ fún alágbára Ọlọ́run ìlú yìí ó sì ní dàrú lágbára Ọlọ́run ẹ ṣeun púpọ̀ ẹ ṣe àmì ìṣòro yẹsà. dákun nǹkan míì tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ yẹsà. bẹ́ẹ̀ sọ fún ẹni dákun torí náà ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan pé ọdún méjì ó ti rò pé bóyá ọdún méjì bá pé ṣùgbọ́n n ò mọ nǹkan kan irú ipò tí èyí wà yìí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bá rántí mi sọmọ Ògbómọ̀ṣọ́ gbàdá ní mi paraku ṣùgbọ́n wọ́n ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọ̀rọ̀ imam àti kábíyèsí
irú yín ẹ wà nínú ààyè tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ni tó ti ọ́fíìsì pé ogun tó ń bẹ níwájú kálukú wọn èsì kékeré bẹ́ẹ̀ni bí kálukú ò sí ní jábọ́ tí ò sí ní bí ò sí ní kò nípò bẹ́ẹ̀ni lára tí wọ́n bá kiri ṣùgbọ́n nípa àdé yìí náà bẹ́ẹ̀ bá gbìyànjú ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ jẹ́ pé ẹ̀yin ni Ọlọ́run ó lò tí wọ́n fi ṣẹ́tù ọ̀rọ̀ àwọn méjèèjì. Ọlọ́run fún wa ṣe àti à ń gbìyànjú ẹ̀ náà ní gbogbo ìgbà. ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀dá kun ẹ ṣeun kò púpọ̀. sẹ́ni tí mo rí rí nínú wọn o lẹ́yìn kí n máa gbọ́ ọjọ́ lọ kí n máa rí náà ni o. ṣe ó dàbẹ̀ irú ẹ̀yin àgbàlagbà báyìí náà la fẹ́ nínú ìlú tó máa wà àlàáfíà àti bí nǹkan ṣe máa dà. mo ní ìpẹ́kẹ́ tí mò ń gbà lọ wọn oníkẹ́yìn ní bá sọ ní ìsìn wọ́n lè pẹ́ wá bírẹ́ẹ̀bù yìí ni ọ̀mẹ́ tó wá bírẹ́ẹ̀bù mi ò mọ̀ ní o ṣùgbọ́n gbèsè ní gbèsè rí ìlú tí wọ́n bá ti ń bá aṣáájú ẹ̀sìn jà tí a bá ti ní ìfàkájà àgàgà pẹ̀lú ọba àdó wọ́n máa ń le díẹ̀ ni mo jọ ìwọ lójú mi kò gbọ́dọ̀ máa wáyé kò gbọ́dọ̀ máa wáyé ẹ̀ka gbogbo ọ̀nà tó lọ́n bá fún yín lágbára kódà wọ́n bá ṣe pé president lọ́kàn tẹ́ pè kalẹ̀ wọ́n sì pé gómìnà Ọ̀yọ́ state náà lẹ́gbẹ̀ẹ́ bíi gómìnà mẹ́rin Ọ̀ṣun láti wọ́n jókòó tí wọ́n bá wọn lọ tí wọ́n bá ṣe pé ìdọ̀bálẹ̀ jẹ́ ọ̀dọ̀ fúlẹ̀ ọ̀bẹ ní pẹ́ta bẹ́ẹ̀ bá ní mo bú oyé lóòótọ́ mo bú iṣu bẹ́ẹ̀ ní omi ọ̀bá àwọn tó yé bú wọ́n á bá wọn níta abala àbọ̀ bá tá a bá sì láàbù mọ́ ọkọ̀ ìjà parí nìyẹn wọ́n bá ní pẹ̀tù sí wọn lọ́kàn wọ́n bá ní pẹ̀tù sí wọn lọ́kàn ẹ bá ní pẹ̀tù sí wọn lọ́kàn gbogbo àtẹ ẹ bá mọ̀ kó lè dìde sọ̀rọ̀ yẹn jọ torí Ọlọ́run àṣeyọrí náà jẹ́ tiẹ̀ ní gbogbo ọjọ́ láyé. àmì àṣeyọrí ẹ ṣeun púpọ̀ báyìí ẹ ṣeun. wọ́n gbàgbé bàmí ẹ ṣiṣẹ́ lórí ẹ o. bẹ́ẹ̀ni a ṣiṣẹ́ lórí ẹ gbogbo àwọn tẹ́ ẹ bá wa sọ yìí náà gẹ́gẹ́ bí àgbàlagbà náà láti ṣe àkọsílẹ̀ táwa náà kẹ́kọ̀ọ́ sí láti ọ̀dọ̀ ẹ̀yin àgbàlagbà báyìí ẹ ṣeun púpọ̀ ẹ ṣe gan mo dúpẹ́ o mo nífẹ̀ẹ́ yín gan ẹ ṣe gan. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.